ويا ختار واسي كانوا حياكم الله. ẹ jẹ́ wá bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì ọ̀kan náà wà fáwọn olórin tí wọ́n kọrin torí béèrè tẹ béèrè pé kí ló fa ìyapẹ́ ẹnu láàrin gbogbo mùsùlùmí èyí ṣe táwọn kan jẹ́ alùzùnà àwọn kan jẹ́ sàlàfíà àwọn kan jẹ́ sufi àwọn kan jẹ́ síyà àwọn kan jẹ́ ìzálà àwọn kan jẹ́ amadiya gbogbo àwọn kan tìjàníyà kàdíríyà gbogbo asájà síbi tọ́lọ̀ ní àyàdé ṣé ìsìlámù ló yàtọ̀ ni àbáwá la yàtọ̀ náà wọ́n bẹ dájú ẹ̀kọ́ gbogbo ohun tí ń jẹ́ àbá mùsùlùmí dá lóhùn. يا من جعلتم رسول الله قدوتكم. يا من جعلتم. يا من جعلتم رسول الله قدوتكم. gbogbo wọn tó fi ànábì ṣe ọ̀gá rẹ̀ pa ànábì ló ń tẹ̀lé. رسول الله قدوتكم. bàbá ní ìjọ ta ni ọ́ wọ́n ní ìjọ ànábì là wà. رسول الله قدوتكم. ìyá ní ọ̀lẹ́ni tí ń tẹ̀lé jà ànábì lọ. رسول الله قدوتكم. kàdíríyà ọ̀lẹ́ni tí ń tẹ̀lé jà ànábì lọ. رسول الله قدوتكم. àwa alùsùnà àlẹ́ni tá ń tẹ̀lé jà ànábì lọ. رسول الله قدوتكم. àwa ń tún fi àlẹ́ni à ń tẹ̀lé jọ ń fi ọlọ́run lọ. رسول الله قدوتكم. gbogbo ẹ̀yin tẹ́ fa ànábì sọ̀gáláyé. هذا هو المجد فممتاز عن الأمم. هذا farabalẹ̀ ìjẹ́ pé ànábì lọ̀gá wa kọ́ni ta ni wọ́n ń tẹ̀lé kọ́ni Muhammad èyí wọn na ó wà lè májìdù ó tó fún wa níyì ó tó fún wa lápọ̀nlé ó tó fún wa ní báyìí. فممتاز عن الأمم. ẹ wo ìlú rẹ ti rí ni ẹ wo Mákà ti rí. هو المجد 1445 years ló ti kú ẹ wo Mákà ti rí ẹ wo Madina ti rí. هذا هو المجد. ẹ dé kábàárì ẹ ṣe bẹ débẹ̀. هذا هو المجد. mo rí njọ́ tẹ lọ kábàárì. هذا هو المجد. ẹ wo kábàárì rẹ ti rí bó ṣe fáyìn. هذا هو المجد. àwọn tí wàá dé àyè wọn ni ha sàré ẹ àfi kẹ wú ẹ gbọ́dọ̀ ṣèkú sílé inú ilé yàrá Aisha wọn sànàbì sí. هذا هو المجد فممتاز عن الأمم. yàrá Aisha wọn ṣe sí. هذا هو المجد فممتاز عن الأمم. يا مجالس رسول الله قدوتكم. nígbà tí Aisha Abubakiri tọ́jẹ́ àná inú ilé àná la Abubakiri sùn Abubakiri ò sùn tẹ èyí ṣe tí wọn gbé lọ bàkì wọn gbé lọ tẹ ó sì já sí pé inú ilé ọkọ ọmọ rẹ̀ ibẹ̀ wọ́n sin sí wọ́n bá gbókù kan lọ lé ọkọ ọmọ ní sẹ́ni wọ́n ti sọ súnà di bídíà ebi súnà náà la Abubakiri náà sí lẹ́yìn ànábì lé ọmọ rẹ̀. يا مجالس رسول الله قدوتكم. هذا هو المجد فممتاز عن الأمم. شر الصفوف ناصر نادتكم. Qasim ọlọ́wọ́ jọ ní àgbàgbà. قبل الله وندمه. سجمه ọlọ́wọ́ jọ dá bẹ́ẹ̀ wọ̀nyí ẹ mú náwó lórí dáadáa. ọlọ́wọ́ jọ ní àgbàgbà. La ilaha illallah. وسجمه الأمر قبل الله وندمه. وسجمه الأمر قبل الله. jama ajiwari omi torí kí Umaru ó lè sùn ọbẹ̀ sùn lẹ́yìn anabi nígbà tí wọ́n sin anabi sí yàrá Aisha wọ́n sin báyìí yàrá ìyàwó rẹ̀ torí nulẹ̀ Aisha ló kú sí. Abubakiri tí ń jẹ́ bàbá Aisha ó wá sọ fún ọmọ rẹ̀ pé wọ́n ọmọ mi ò ní tí n bá ti kú dákun o ti bá ọ tẹ́nítẹ́ní o èmi bàbá rẹ̀ ẹgbẹ́ ọkọ rẹ̀ tọ́lá nìkan ò ní sùn lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ kó dìde ń jọ gbẹ̀ǹdẹ̀ alikiyama kọ́lọ́hún ó bínú sí. mo fẹ́ kó o gbé mi sẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ o dákun o ṣàánú mi o Aisha ni mo gbọ́ Aisha wa ńgbọ̀ wa kú Aisha ni ẹ bá ń gbé bàbá mi wáyà gbogbo àwọn sàábẹ̀ yòókù ń bẹ tí wọ́n ń sun ìtẹ́ Aisha ni bàbá tèmi ò ní lọ́tẹ̀ tọrọkọ mi ò lọ́tẹ̀
ó wá gbé bàbá rẹ̀ síbẹ̀ Aisha wá yọ àyè kan tó kù ọyọ fún rẹ̀ bí àyè tó kù yìí èmi Aisha ní sùn rẹ̀ bí n bá kú yọ máa jẹ́ pé bàbá mi rè ọkọ mi rè àti mi ọjẹ́ family ngbàtà tí wọ́n di wípé Sayyidina Umaru ń kírun lọ́wọ́ ní ẹni tí wọ́n ń pè ní wọ́n ń pò pọ̀ rẹ̀ lóko kan ọ̀sàpàlérí ni kọ́ máa lọ abúlúùlù àti lìmọ̀júùsì o ṣeun o ti wá padà abúlúùlù àti lìmọ̀júùsì òun ni wọ́n gbé iṣẹ́ Umaru fún wọ́n ní kó lè pa Umaru ń bẹ lérí ìran Allahu Akbar ní abúlúùlù à ló mú ọ̀bẹ mọ́kàn ẹ̀jẹ̀ àwọn èèyàn ti tó ń sáfù ọkàn bọ́ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sẹ́mi kí wọ́n bá yìí ti wà lórí irun àwọn èèyàn láti nǹkan kan máa ń wọ̀ ju àwa táwa bá ń kírun lọ́wọ́ táwa máa wẹ̀gbẹ́ wọ̀ hún àwọn ọlọ́run nìkan làwọn wò ó wọ ẹgbẹ́ báyìí ó gún Sayyidina Umaru kéè tó tì í bọ̀ báyìí kéè Umaru ké Umaru ń lọlẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn tí wọ́n ń kírun wà mú mi wọ́n járun àwọn kan lè gbé Umaru àwọn kan ò jí ọ lọ wọ́n bò tẹ́lẹ̀ bí wọ́n ti ń bò ó ti mọ̀ pé òun náà kú ọkàn gun rẹ̀ náà lọ́bẹ̀ ni òun wọ́n ti sanwó ẹ̀mí Umaru fún ọwọ́ àti bẹ́ẹ̀ wọ́n á gbé Umaru lọlé wọ́n ń tọ́jú rẹ̀ ńlẹ̀ gbàtọ́jú wa rí pé ikú yìí lá àrálẹ̀ àjálà ilá kọ́dí kìtàràbà ó rí pé àsìkò ti tó ọwọ́ àpè Abdullahi ọmọ rẹ̀ òun náà wá rán ẹ̀wọ̀n nǹkan òun náà wá rán ọmọ rẹ̀ lọ́dọ̀ Aisha pé dákun bá ń lọ́dọ̀ Aisha yàwó ànábì oní wọn dákun bá ń bẹ́ẹ̀ onímọ̀ bẹ́ẹ̀ kọ́ dákun oní Umaru má pè mí ní Amirul Mu'minin o má pè mí lálàṣẹ mùmí ní o torí yàwó ànábì nu ìyàwó ọ̀gá ní o Umaru ní ọ̀là mami lérí o oníkọ́ dákun pé àyè kan tó sẹ́kù ni pé kò sí yọ̀ǹdẹ̀ fún mi tí n bá ti kú ó sinmi sẹ́gbẹ̀ẹ́ òsì ọlọ́run nígbà tí Abdullahi dọ́dọ̀ rẹ̀ tó jíṣẹ́ fún Aisha dèrú kodò ní káyì àyè kan tí mo fi lẹ́nu àmọ́ àwa dáa kí wọ́n sọ fún ọ̀rùn pé èmi ṣe bẹ́ẹ̀ tí mo sì gbé bàbá tèmi wá bẹ́ẹ̀ ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ èmi yọ̀ǹda fúnra mi onímọ̀ fàyè náà lẹ̀ fún Umaru ìgbà tí Umaru wá kú lọ́fà tó jẹ́ pé tẹ́ bá ti bá nàbì níbi kábàárì hùn Umaru ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yà yìí Abubakar ń bẹ ní ẹgbẹ́ yà yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn inú yàrá ni wọ́n sùn èyí ṣe táwọn sìnkú sínú létẹ ní awù ẹ̀rí kan. òkú rẹ tó bá kú bẹ́ẹ̀ni tó bá kọ́ mansion ó lè sin síbi tó dá nù lé rẹ duplex tó dá sin bàbá rẹ àbí ìyá rẹ síbẹ̀. ó yìí tún bẹ́ẹ̀ bá sì ní wọn yẹn kọ́lé lókun lérí ìfà kọ́lé létà nàbì lérí. sallallahu alayhi wa sallam. ẹ má jẹ́ àdàmú ara wa ẹ má jẹ́ wọ́n tàn wá kí ló wá fà á